Bichi I fell lọ́dún yìí o, kò ní gbé mi lọ. Bí kún omi dé, kò ní bò mí mọ́lẹ̀. Bí mo la inú iná kọjá o, lórúkọ Olúwa kò ní jó mi. Omije Ojumi. Àǹtí ó jẹ́ pìtìpìtì ìyà. Ọpẹ́lọpẹ́ church tó ń lọ ló ẹ̀pọ̀ ẹ̀. Sọ story rí àwa yìí. That's why mo kì í sábà ń gba interview. Màá béèrè kí lẹ fẹ́ bi mí. Toró máa dé ibì kan ní àwọn interviews mi tó jẹ́ pé. Omije Ojumi ò gbọ́dọ̀ kú. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run lọ́kùnrin lóbìnrin tẹ́ súnmọ́ arábìnrin. Ẹ jẹ́ fi àdúrà ran Omije Ojumi lọ́wọ́. Ẹ̀yin akọrin ẹ̀mí jákèjádò orílẹ̀-èdè àgbáyé, ẹ fi àdúrà ran Omije Ojumi lọ́wọ́. Ẹ dẹ́kun ẹ̀dá bàbá mi ṣí ẹ̀ fọ́nrán yìí. Ẹ jẹ́ kó nílé ẹjọ́ kàlejò lára. Ẹ jẹ́ fi àdúrà ran Omije Ojumi lọ́wọ́. Kò gbọ́dọ̀ kú o. Èyí pọ̀ o. And we are the laborers that are in your vineyard, declaring the way of the Lord. Say, behold, he comes, riding like the sun, shining like the sun. At the trumpet call, lift your voice. Lift your voice. He said, yes. Yes, I don't believe. Yes, I am. He's the So you promise God that you will serve him with your voice. She's a wonderful singer. This. Bunmi, Omije. Omije Ojumi. Don't be shy. You will give testimony. You arrow in this leg. I curse you in the name of Jesus, and I command you now to come out of this leg now. You spirit of death, I call you by your name, and I command you now to leave. Now, get out of this body. I speak to that bone, I speak to that muscle, I speak to that tendon, I speak to that tissue, and I command you to hear the voice of the Lord. I speak to that bleeding. Stop. Pause. Stop. Pain. Go. Now. Now, that arrow that came in, go back to sender. Don't worry. Jesus makes you whole. You unravel me with a melody. You surround me with a song of deliverance from my enemies, till all my fears are gone. I'm no longer a slave to fear. I am a child of God. I'm no longer a slave to fear. Say, I am a child of God. From my mother's womb, you have chosen me. Your love has called my name. Say, I've been born again into your family. Your blood flows through my veins. Say, I'm no longer a slave. Now check your leg, check your leg. Jesus has made you whole. Say, I am a child of God. Say, I'm no longer. I'm
longer slave to fear. Say I am. Pick it up, pick it up. Don't be afraid. Pick it up. You are free. You are a child of Jesus. Children of Jesus don't walk in pain. They don't walk in sickness. They don't walk in death. They walk with strength. He said he will renew your strength like that of an eagle. Say I'm no longer slave to fear. Come to me, come to me, come to me, come to me. Say I am a child. That bleeding stops. That bleeding stops. That pain stops. Right now your leg is suspended in the air for healing. Walk, you are free. Walk, you are free. Walk, you are free. Walk, you are free. It's over. 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 Yeah, that's why I'm praying for that. I command that breathing to come back. Jesus. Thank you, Lord. Congratulations. It's over. It's over. Let us raise up the leg so that we can see the wound, so that they will know that it's not that we package anything. Because these people in this world today, they have no brain. They need brain example. Lega de valianas. That's the pulse and the blood. You were made by a word. A word can recreate your life. So story rí àwa yìí. That's why mo kì í sábà ń gba interview. Màá béèrè kí lẹ fẹ́ bi mí. Toró máa dé ibì kan ní àwọn interviews mi tó jẹ́ pé tó bá ń béèrè àwọn question yẹn lọ́wọ́ mi. Àti cameraman àti interviewer gbogbo wa jọ máa bú sí igbe ni. A jọ máa bú sí igbe ni. Tó bá dórí ibì kan tí mo kan story yẹn tí mo lọ kàn lẹ́gbẹ̀ẹ́ tí mo lọ bù níbi tí mo ti ń wo àkísà káàkiri. Bathroom slippers mo máa ń wọ̀ lọ sí Sunday service every Sunday ní church. Rí ni ẹ ṣe kí wá boss brain ni mi kì í rántí sorry. Ṣé rí gbogbo aṣọ tí mo wọ̀ nínú ìbéèrè ńlá nínú orin Ekwa mo yá ni o. Ẹ gbọ́ mi mà, mo yá gbogbo aṣọ tí mo wọ̀ nínú ìbéèrè ńlá ni. Ẹ lọ tún lọ wo fídíò yẹn dáadáa, ẹni tó bá ń gbọ́ mi ẹ lọ wo dáadáa. Ẹ rí wípé blue black ìró àti bùbá tí mo wọ̀ yẹn òun ló ń rìn time yẹn. Ẹ máa rí pé tẹ bá wò dáadáa ẹ máa rí pé ẹlòmíì tuntun tọrùn bọ blue black ìró àti bùbá yẹn láàrin gbogbo àwa tá à ń jó. Ẹlòmíì wọ̀ gèlè tí mo wọ̀ yẹn mi mọ̀ bóyá bí kan tẹ́ rí pé yẹ ti jábọ́ létí mi báyìí. Ẹni tó ní earring yẹn ẹ̀yìn mi ló wà báyìí. Wọ́n fi style sọ fún mi ni pé tó bá jábọ́ ikú pa ẹ́, tó bá sọnù tètè mú. Ẹ bóyá ni pé mo mu ni tí mo mu dání pé nǹkan tí mo yá. Gbé ọwọ́ ẹ sókè olùfẹ́. Ohun tó pọ́n ẹ lójú tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ọdún yìí ó máa di ayọ̀ fún ẹ nínú ọdún yìí. Omije Ojumi. Àǹtí yìí ó jẹ pìtìpìtì ìyà. Ọpẹ́lọpẹ́ church tó ń lọ ló ẹ̀pọ̀ ẹ̀. She's my sister. First record mi tí mo kọ́kọ́ ṣe láyé òun ló wá lọ́ọ̀ṣẹ̀. Bunmi Akínàánú ó máa jẹ ìyá o. Ẹni pé tó bá ń kọrin ó máa ń díjú kọrin ni. Very highly spiritual. Ó máa ń wà nínú ẹ̀mí ní gbogbo ìgbà. Ó release orin kan lọ́dún yẹn gbogbo yín lẹ kọrin yẹn.
ṣùgbọ́n òun lórí yẹn ní mínísì kò ní mínísì ẹ̀yìn tẹ́ ẹ kọ́. Omije ojú mi ń bèrè àánú rẹ̀. Omije ojú mi ń bèrè àánú rẹ̀. Mo nẹ́ni Olúwa mi ò nẹ́ni sábà. Kò máa ṣe bí àti ọ̀rẹ́ Jésù wà lọ́kùn mi kú o. Mo ti lọ sókè sódò kò máa sí ìrànlọ́wọ́. Omije ojú mi ń bèrè àánú rẹ̀ bàbá. Ó wá ní àwọn fásitì kan tí mo mú. Ó ní kí Olúwa ṣàánú. Àwọn òbí mi ń dọ́gbọ́n lọ o, wọ́n fẹ́ jẹ wọn mọ́. Iṣẹ́ iwájú mi pọ̀, bàbá ràn mí lọ́wọ́. Ràn mí lọ́wọ́ Jésù mi ò lè dá ṣe. Omije ojú mi ló kọrin yẹn o. Ràn mí lọ́wọ́ Jésù mi ò lè dá ṣe. Ràn mí lọ́wọ́ Jésù mi ò lè dá ṣe. Iṣẹ́ iwájú mi pọ̀, bàbá ràn mí lọ́wọ́. Ràn mí lọ́wọ́ Jésù mi ò lè dá ṣe. Ṣáàmọ̀dé tó ṣe kọrin yẹn, ó ní ògo nígbà yẹn kò lówó. Àti dáni yẹn she's a banker o. She's a banker tó ti ṣe ní GTB rí. But ògo ti wá dé kò sówó. Ràn mí lọ́wọ́ Jésù má ṣe dá mi dá. Bó ṣe kọrin yẹn o. Àwọn òbí mi ń dọ́gbọ́n lọ o, wọ́n fẹ́ jẹ wọn mọ́. Iṣẹ́ iwájú mi pọ̀, bàbá ràn mí lọ́wọ́. Ràn mí lọ́wọ́ Jésù mi ò lè dá ṣe. Ẹni pé máa ń dijú tó bá ń kọrin yìí. She passed through a lot in this life. Ó ní better experience. Táǹtì Bunmi bá ń kọrin á dẹ̀ máa sunkún. Wọ́n ti pè lólóforí. Wọ́n ti pè lágànrí. Wọ́n ti yẹ̀yẹ́ rí. Ṣùgbọ́n Ọlọ́run ló ní kọ́kọ́rọ́ tó ń ṣílẹ̀kùn tó ń tilẹ̀kùn. Má gan ẹnìkan tó bá da fún ẹ lẹ́nu. O mọ ohun tó máa gbẹ̀yìn wọ. Àní mo ti rí èèyàn tó gun mọ́tò rí tó tún padà fi ẹsẹ̀ rìn. Mo rí ọmọ ní nǹkan tó da láì ní nǹkan. Ẹ wá gbọ́ ẹjá gbàdúrà yìí. Olúwa ta ni ò sinmi tó ń ṣọ́ mi kiri. Olúwa dá ọ̀nà rú mọ́ lójú. Ẹ sọ́ dàdúrà. Ọjọ́ àṣeyọrí tó sọnù láyé ẹ̀ a máa wárí. Wàá lọ́jọ́ ayẹyẹ, ìrànlọ́wọ́ á dìde fún ẹ. Ògo ara ẹ máa gbàdọ̀bálẹ̀ àwọn ajúnilọ. Ògo ara ẹ máa gbàdọ̀bálẹ̀ àwọn ọ̀tá ẹ. Àmín ni kó ṣe lórúkọ Jésù. Ayé ò ní rí ẹ mú. Ọ̀tá ilé ọ̀tá òde wọn ò ní rí ẹ mú. Ẹ̀yà ara ẹ kò ní daṣẹ́ sílẹ̀. Ìrànlọ́wọ́ á dìde fún ẹ. Ojú ẹ kò ní rí bi lórí ọmọ. Wàá jẹ àjẹyó àti àjẹṣẹ́kù lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Omije ojú mi ò gbọdọ̀ kú. Omije ojú mi kò gbọdọ̀ kú. Ìdí ẹ̀ gangan tí mo fi jáde nìyẹn. Mi ò ṣe eléyìí o láti wá polongo ara mi o. Ọlọ́run ọba òun ló ń gbé nígà o. But fídíò tí mo wò tán yìí tí pásítọ̀ yẹn ń sọ fún mi jójú pé so now you can now you will use your song, you will sing your song to God, and you use your song to celebrate. Ọmọ ọdún tí omijé ojú mi ti ń kọrin bọ̀ ṣé ohun tó nídìí nìyẹn? Ṣé nǹkan tó mi jó ojú mi ṣé ohun tó nídìí ni pásítọ̀ yẹn ń béèrè lọ́wọ́ ẹ̀? A ní Nàìjíríà ẹ jẹ́ kó rí wa máa pè é, ẹ jẹ́ kó rí wa pè é, ẹ jẹ́ kó rí wa pè Nàìjíríà. Spiritual attack ni nǹkan tó ṣẹlẹ̀ sí omijé ojú mi. Ẹ̀gbọ́n tí pásítọ̀ ń béèrè pé ṣé wàá dẹ̀ fún ohun ẹ̀yìn Ọlọ́run? Ṣé kìí fún ohun ẹ̀yìn Ọlọ́run tẹ́lẹ̀ ni? Ṣé o mẹ́yẹ ohun rẹ̀ tó ti fi tú àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sílẹ̀? Òun fún ara ẹ̀ wá wà nínú ìdẹ́sì. Ẹ wá ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ṣé yóò padà fi ohun ẹ̀ ṣé yóò padà fi yin Ọlọ́run? Listen to me. Spiritual, we use spiritual to attack spiritual. Ṣé rí àti máa ń fi ayé wa play káyìtì jù? Èèyàn pàtàkì lómijé ojú mi jẹ́, if not I will not come out. Bàbá ṣíṣe àwọn olórúkọ tèmi. Gbogbo ẹnikẹ́ni tó bá ní contact omijé ojú mi, ẹ bá mi sọ fún pé kó wá èèyàn kó ràn sí mi. Ohun tí mo fẹ́ fún lélẹ̀ níwájú Ọlọ́run àti ènìyàn tó bá ti lò ó tí kò bá ti kápá tó ń bẹ́ẹ̀ yẹn mi ò sí wòye mọ́. Listen to me very well. Spiritual attack nìkan tó ń ṣẹlẹ̀ sí yẹn ẹ pè é níbi tí wọ́n ti ń bọ̀ ẹ pè é jẹ́ kó rán ènìyàn sẹ́mẹ̀. Bàbá ṣe àwọn olórúkọ tèmi. Flori tí mo gbé dání mo torí omijé ojú mi mo ṣe lọ ṣe
láti fi kápá ohun tó ń ṣe yẹn ni. Bẹ́ẹ̀ni spiritual ni o, spiritual, this is not a matter of joke. WhatsApp number tèmi kò yípo padà 08054353629. Bàbá àṣírí ìràwọ̀ ni mi, kò sí ibi tí Ọlọ́run tí Ọlọ́run ò kí ń lò wà lé lórí. Ṣòfà tí wọ́n bá ti gbàgbọ́, ẹ bá mi ṣe àdúdú, ẹ jẹ́ kó kọ́ mi lójú mi lára, ẹ jọ ẹ bá mi máa ṣe àdúdú yẹn lọ́ba. Torí tí ẹ mo ṣe iṣẹ́ yìí sílẹ̀, ó kàn máa fọ ẹsẹ̀, ó máa fọ ẹsẹ̀ yẹn ni. Níwájú Ọlọ́run àti ènìyàn, gbogbo ohun tí adán sọ nípa ẹ, gbogbo ẹ pátá ni ó give testimony lé lórí. This is not a matter of joke. Pè lórúkọ tó ń jẹ́ ọ̀dà nìkan ṣèjọba ní orí òjò báyìí nìsín, bàbá mi sí nìyẹn. Tó bá ti sí báyìí àgbàrá ya ni. Pè lórúkọ tó ń jẹ́ ayérayé nínú àwọn ọ̀run. Jíjí tí mo jí lówùrọ̀. Mo pè Elédùmarè bàbá. Ẹ pariwo. Àtọ́bí tún bá mi ṣe. Ẹ sọ̀rọ̀ sókè. Àtúndínlámọ̀ sáyé mi bí polówó. Wonderful singer. This. Bunmi, Omije. Omije, Ojumi. Don't be shy. You will give testimony. You arrow in this leg. Lega de Valianas. That's the pulse and the blood of Jesus. And I command you now to come out of this leg now. You spirit of death, I call you by your name, and I command you now to leave. Now, get out of this body. I speak to that bone, I speak to that muscle, I speak to that tendon, I speak to that tissue. And I command you to hear the voice of the Lord. I speak to that bleeding. Stop. Pause. Stop. Pain. Go. Now. Now, that arrow that came in, go back to sender. Don't worry. Jesus makes you whole. You unravel me with a melody. You surround me with a song of deliverance from my enemies, till all my fears are gone. I'm no longer a slave to fear. I am a child of God. I'm no longer a slave to fear. Say I am a child of God. From my mother's womb, you have chosen me. Your love has called my name. Say I've been born again into your family. Your blood flows through my veins. Say I'm no longer a slave. Ma, check your leg, check your leg. Jesus has made you whole. Say I am a child of God. Say I'm no longer, I'm no longer a slave to fear. Say I am
Pick it up, pick it up. Don't be afraid. Pick it up. You are free. You are a child of Jesus. Children of Jesus don't walk in pain. They don't walk in sickness. They don't walk in death. They walk with strength. He said he will renew your strength like that of an eagle. Say, I'm no longer slave to fear. Come to me, come to me, come to me, come to me. Say, I am a child. That bleeding stops. That bleeding stops. That pain stops. Right now your leg is suspended in the air for healing. Walk, you are free. Walk, you are free. Walk, you are free. Walk, you are free. It's over. 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 Yeah, that's why I'm praying for that. I command that breathing to come back. Jesus. Thank you, Lord. Congratulations.